Ìbílẹ̀ Yorùbá TV láti iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá TV náà ni mo ti ń kí n káàbọ̀. Mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wa subscribe sí channel wa, tí ẹ ń bá wa wo àwọn fọ́nrán fídíò wa ní ọlọ́kan òjọ̀kan. A dúpẹ́ àmọrírì yín. Gẹ́gẹ́ bí ìṣe àti àṣà Ìbílẹ̀ Yorùbá TV náà ni láti máa mú fọ́nrán fídíò wa fún ìgbádùn yín ní ọlọ́kan òjọ̀kan. Fọ́nrán fídíò tí a mú wá fún ìgbádùn yín lónìí, òun náà ló dá lé lórí àwọn ọ̀rọ̀ tó ń lọ lórí ẹ̀rọ ayélujára, pàápàá jùlọ nípa Yorùbá. Torí pé nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí wọ́n ṣe pẹ̀lú alàgbà Sunday Igboho, tí orúkọ wọn jẹ́ Sunday Adeyeye, níbi tí wọ́n ti sọ àwọn òkú ọ̀rọ̀ kan sí kábíyèsí ọba Ọọni of Ile-Ife. Wípé kábíyèsí bí wọ́n ṣe lọ sí ìlú Àbújá, àwọn nǹkan tí ó yẹ kí wọ́n gbájúmọ́, nǹkan ni wọ́n gbájúmọ́. Pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá tó jẹ́ wípé wọ́n jìjàgbara náà ni wọ́n bu ẹnu àtẹ́lu bí kábíyèsí bí wọ́n ṣe lọ sí ìlú Àbújá, wípé kí ni nǹkan tí kábíyèsí gan, kí ni nǹkan tí wọ́n wá kiri. Torí pé níṣe ni ọba máa ń jókòó sí ilé, ọba òfin jáde sí ìta. Tí a bá máa rí ọba níta, ó máa ní ìdí kan tàbí méjì tàbí fi máa rí ọba aládé ní ìta. Nínú fọ́nrán fídíò náà, olóyè Sunday Igboho wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, pàápàá jùlọ wọ́n tún fi ọ̀rọ̀ àbùkù kan olóyè Ahmed Bọ́lá Tinubu, torí pé wọ́n ní àwọn náà pẹ̀lú àwọn tí wọ́n da ilẹ̀ Yorùbá. Tó ọ̀rọ̀ yìí di wàhálà láàrin àwọn ọmọ káàrọ̀-ẹ̀-jíire, torí pé ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ sọ pé àwọn ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho tí wọ́n sọ sí àwọn ọba wa àti sí àwọn olóṣèlú wa wípé ó dà bẹ́ẹ̀. Níbẹ̀ náà la tún ti rí àwọn alátakò tí wọ́n sọ pé ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho tí wọ́n sọ wípé ó kù díẹ̀ kí àtò, torí pé a kì í rí ọba aládé fín. Ọ̀rọ̀ yìí ó jà síwájú, ó jà sí ẹ̀yìn, débi pé tí ẹ bá gbàgbé, olóyè, a lè pè wọ́n ní olóyè tàbí kí a pè wọ́n ní ọ̀gbẹ́ni, tí àwọn náà ti ṣiṣẹ́ pẹ̀lú PDP ní ìgbà kan rí, tí àwọn náà dẹ̀ sọ̀rọ̀ wípé àwọn ti pe alàgbà Sunday Igboho wípé ṣé lóòótọ́ ni alàgbà Sunday Igboho tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ sí kábíyèsí ọba Ọọni of Ile-Ife, tí olóyè Sunday Igboho sì sọ pé lóòtítọ́ ni àwọn sọ ọ̀rọ̀ náà, pé àmọ́ ọ̀rọ̀ yẹn bó ṣe ń bí àwọn nínú ló fi jẹ́ kí àwọn sọ̀rọ̀ pé àwọn lè rí ọba aládé fín, tí wọ́n sì sọ wípé wọ́n ti bẹ kábíyèsí wípé kí wọ́n jẹ ìbúrẹ́, torí pé Yorùbá bọ̀ wọ́n ní tí a bá fi ọwọ́ ọ̀tún bá ọmọ wí, a fi tòsì fà á mọ́ra. Ẹ jẹ́ kí n ka bí ọ̀rọ̀ náà bó ṣe lọ fún ní ojú ìwé ìròyìn Aláròyé. Ẹ máa bá mi ká lọ bí mo ṣe ń ka àwọn ìròyìn náà. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Olóyè Sunday Adeyeye, ni tí àwọn èèyàn mọ̀ sí Sunday Igboho, ti sọ pé bí ẹni da àwọn ará ìran rẹ̀ ní ìwà tí Ọọni Ile-Ife ọba Adeyeye Ogunwusi hù lásìkò tó lọ ṣèpàdé pẹ̀lú Aarẹ Muhammadu Buhari. Ó ní bí ọba Adeyeye kò ṣe ṣe àlàyé ohun tí àwọn Fulani darandaran fojú àwọn ọmọ Yorùbá rí bí ẹni ṣojú níwájú Buhari, àti pé ìwà ọ̀dàlẹ̀ ni pàápàá látọwọ́ ọba aláyé sí àwọn èèyàn ẹ̀. Lọ́jọ́rú ọjọ́ Wednesday ọ̀sẹ̀ yìí lọkùnrin ajìjàgbara fún ìran Yorùbá yìí sọ̀rọ̀ náà lásìkò tó ń bá àwọn ọmọ Yorùbá tí wọ́n wà lókè òkun ṣèpàdé lórí ẹ̀rọ alátagbà. Nínú ọ̀rọ̀ ẹ̀ náà ló ti sọ pé ó ṣeni láàánú pé ọba yìí kọ̀ láti sọ ìdààmú àti àdánù ńlá tí àwọn Yorùbá ti kó lọ́wọ́ àwọn Fulani darandaran tí wọ́n gbà lálejò lágbègbè wọn, ṣùgbọ́n tí wọ́n padà di ọ̀daràn sí wọn lọ́rùn. Olóyè Igboho sọ pé ohun tó bá èèyàn lọ́kàn jẹ́ ni bí Ọọni kò ṣe fi ẹ̀hónú àwọn èèyàn ẹ̀ hàn sí Aarẹ nípa ohun tí àwọn Fulani ṣe nígbà tí ó déwájú Aarẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, ìyẹn Muhammadu Buhari. Bákan náà ló sọ pé púpọ̀ nínú àwọn ọba aláyé ni wọ́n bẹ̀rù láti sọ òótọ́ báyìí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà. Bẹ́ẹ̀ ló tún fi kún un pé púpọ̀ nínú wọn gangan ni wọn kò fẹ́ fààyè gbà wọ́n mọ́ láàfin nítorí ẹ̀rù tó ń ba àwọn ọba aláyé. Igboho sọ pé kò yẹ kí àtìmọ́lé tàbí ìdúkokò mọ́ni láti ọwọ́ ìjọba máa jẹ́ ohun ìjáyà fún àwọn ọba aláyé yìí, bí kò ṣe pé ẹ̀yìn àwọn èèyàn wọn ni ó yẹ kí wọ́n wà. Ó ní nígbà tí Ọọni Ifẹ̀ déwájú Buhari, ọba yìí kọ̀ láti sọ òótọ́ tó wà nídìí ọ̀rọ̀ yìí. Nígbà tí ó sì padà dé, èmi ló wá dojú ìjà kọ, tó ní kí n fi ìjà sílẹ̀ fún àwọn
ìjọba láti jà. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Olóyè Ìgbòho ni wọ́n béèrè ìbéèrè bẹ́ẹ̀. Aláàfin ti pè mí. Ohun tó dùn mí jù ni pé Aláàfin gan ló yẹ kí Buhari pè, kì í ṣe Ọọ̀ni Ile-Ife. Torí òótọ́ ọ̀rọ̀ tí kò lè sọ èmi kọ́ ni mo sọ, olóyè Sunday Igboho àwọn ni wọ́n sọ. Tó bí ó ṣe rí lórí ojú ewé Aláròyé náà ni mo ti kà fún yìí. Ẹ̀yin wá jẹ́ kí n ta yín ní àgàrà nítorí pé mo mọ̀ pé ẹ ti ṣetán láti wo fọ́nrán fídíò. Fọ́nrán fídíò tí ẹ máa wò jẹ́ fọ́nrán fídíò ìgbà tí olóyè Sunday Igboho tí wọ́n ṣe ìpàdé pẹ̀lú àwọn ọmọ Oòduà tí wọ́n wà ní òkè òkun. Bẹ́ẹ̀ náà ni a tún ti máa wo fídíò arábìnrin Ọmọga níbi tí àwọn náà ti pe kábíyèsí ọba Ọọ̀ni ní ìjà wípé nǹkan tí kábíyèsí tí wọ́n ṣe sí ìran Yorùbá wípé ó kù jẹ́ káàtó torí pé ọba aládé kò kí ń jáde sí ìta. Bẹ́ẹ̀ ni wọ́n tún sọ̀kò ọ̀rọ̀ sí adájọ́ àgbà ni wípé ọ̀rọ̀ tí wọ́n sọ wípé olóyè Sunday Igboho kò ní àṣẹ láti sọ pé ẹnìkan ní dúró ní àwọn ibìkan wípé ó kù díẹ̀ kí a tó. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin darapọ̀ mọ́ iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá TV, abẹ̀yìn ara yín pé kí ẹ jọ̀wọ́ kẹ́ bá wa subscribe sí channel wa. Tẹ́ bá wa subscribe sí channel wa, tẹ́ bá click lórí bell notification icon. Èyí máa jẹ́ kí ẹ mọ ìgbà àti àkókò tí à ń gbé fọ́nrán fídíò jáde ní ọlọ́kan òjọ̀kan. Ẹ jẹ́ kí n máa fi èyí ṣe ìlọ́nà. Ó tún di ọjọ́ mi, ọjọ́ rẹ̀ tí a ó tún parí. Lágbára Ọlọ́run ọba mi nǹkan ní ṣe mí, nǹkan ní ṣe ẹ̀yin náà. Ẹ̀yin ni ó máa bá, èmi náà lè máa rí láṣẹ Olódùmarè. Mo dúpẹ́ pẹ́ òkun. Thank you, God bless you, baba. The boss, ẹgbẹ́ mọ̀ sọ̀rọ̀ bọ́ọ̀sì yẹn fún yín. Gbogbo mọ́tò tá à ń kó lọ ilé ọ̀sẹ̀. Gbogbo ilé ọ̀sẹ̀ yẹn rí lórí program yẹn. Èmi mo ra gbogbo ilé ọ̀sẹ̀ yẹn fúnra ra mi. Bíi mẹ́ta. So, then àwọn ọmọ tá à ń kó nìyẹn. Alọ́ ń yá bọ́ọ̀sì ń gáràjì yẹn ọ̀dẹ̀ wá òkè. Bọ́ọ̀sì tó bàjẹ́ lójú ọ̀nà ní òru ẹni yìí kì í ṣe bíi mẹ́ta dúró títà ń fọ́ àwọn mọ́tò tí ò gbádùn. Tàkẹ́ lọ ń rẹ̀. Àgbèrò tó ń tẹ̀lé mi pọ̀. So, mọ́tò náà ní nǹkan tẹ́ rí pé ẹ lè fi support wa. Yàtọ̀ sí ọ̀rọ̀ tí wọ́n sọ ń pa Ọọ̀ni yẹn ẹranko ni bàbá Ọọ̀ni yẹn orí rẹ̀ ti dàrú. Mo fẹ́ ṣe fídíò fún tẹ́lẹ̀ mọ̀kàn tó rò pé àwọn tó bá mi sọ̀rọ̀ ni. Ìwọ́n tó yẹ pé ohun tí Buhari ṣe fún ẹ Aláàfin lẹ́yìn kọ́ jẹ sàárà àwọn tó jẹ yẹn bọ̀ ǹgbà tó tí Buhari ti lè pè ẹ́ ǹgbà tó dọ́dọ̀ Buhari ó yẹ kó lè sòdodo fún Buhari dìde fún lórí àga ni. Ẹrú jìnnìjìnnì mi ti mú Buhari yẹn ó dìde fún lórí àga tí ọ̀sẹ̀lẹ̀ rí ó dìde pàdé ẹ̀ ni ó yẹ kó lè sòdodo ọ̀rọ̀ fún Buhari nǹkan táwọn fámìlì mi ń fẹ́ rè nǹkan táwọn Yorùbá ń fẹ́ rè ọdún òun gbà tó ti gba dọ́là ọ̀tọ̀ nìkan tó ń sọ ọwọ́ adé ni wọ́n sọ yamayama Ìgbòho ti try so fi yókù lẹ̀ fún àwọn ìjọba kọ́mọ sí sẹ́mo kó ti ya wèrè. So ọgbẹ́ ta kí gbogbo yín kẹ́ kó bo kẹ́ sòdodo ọ̀rọ̀ fún kẹ́ dẹnu bo kí gbogbo yóò bọ́ dẹnu bo ó ti gbà bọ̀dẹ̀ wọn ni ó pè mí tó ní kí wá rí wọn ní mi wá torí pé ká ló ṣe bó sì mo sì fẹ́ kó ṣe ni màá lọ dá lóhùn. So ọba tó bá ti cooperate pẹ̀lú mi màá dá lóhùn ọba tí ọba ti cooperate bó pè mí ní dá lóhùn. Yeah, torí enough is enough. Àwọn Fulani àti sọ̀rọ̀ ẹ̀rọ ọkùnrin kábíyèsí ẹgbẹ́ bá fẹ́ bá kábíyèsí sọ̀rọ̀ bàbá nìkan ló dìde bàbá fẹ́ takò ẹ̀. Ọmọdé ni wọ́ọ̀dù nìyí náà sọ̀rọ̀ tẹ́ kọ́ sọ lọ́sọ̀ yẹn. Ẹ rí i pé kábíyèsí nìkan ikú báyìí nìkan lọ́kọ́ sọpọ́ọ̀tì wa lórí program yẹn tó kọ lẹ́tà sí Buhari pé òun tà ń ṣe àwọn wà pẹ̀lú wa. Ní jìnnìjìnnì yẹn fi mú wọn. Bàbá máa jáde sí tàǹsì tẹ́ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ gan lè gbé wọn. Sọ níyàn kò pàtàkì rẹ̀ ó dójú tì mí gan. Gbogbo ńlá fi kékeré sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ bá mọ̀ pé bá máa ráwọn èèyàn sí láti bẹ̀ yẹn ẹ̀ràn yẹn sí Ọọ̀ni yẹn pé nǹkan tó ń ṣe yẹn àfọwọ́sí àsọpọ́tì wà tó wù yẹn kò bójúmu rárá. Àwọn olóṣèlú ti wà pẹ̀lú Ọọ̀ni àwọn olóṣèlú wọ́n wà pẹ̀lú ẹ̀. So àwọn Tinubu yẹn àwọn ọba tó yẹ pé olóṣèlú láti fi wọn jẹ owó olúwo yẹn náà òun òwe láwà nínú yóò lóhun ní ẹ̀mí ẹni kó stọ́ọ̀pù gbogbo ìwé tó ń kí fásitì yẹn náà. Tó jẹ́ ìfẹ́ mọ́tò pariwo sí mi létí nígbà. ẹ̀yin yẹn wá òun láti gbọ́ yẹn lẹ́nu Chief Sunday Igboho ìjà tó wà ńlẹ̀ yìí ìjà gbogbo ọmọ Yorùbá ni kò ń ṣe ìjà èèyàn kan. A dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho pé ó wọra wọn náà mo tiẹ̀ gbọ́ pé ìrìn tẹ̀rìn lọ ní tẹ lọ sí Ogun State tẹ lọ yẹn pé over 500,000 lè fi rent additional bus nígbà táwọn ti yín àwọn bọ́ọ̀sì ti yín ò tó láti kó àwọn èèyàn. So èèyàn kan kọ́ ló yẹ kó máa ja ìjà yàrá kó máa ṣe. Gbogbo àwọn tó wà lórí ètò yìí sìn ẹ bá ń wo inú chat box ẹ rí i pé wọ́n ti post account details. A dẹ̀ máa fi àwọn numbers kan náà sí
tó bá ti di pé ìpàdé ti fẹ́ parí so that anybody tó bá ní láti reach àwọn èèyàn one on one will leave numbers for some people to be able to talk to us. Chief Igboho. Yes, sir. Ṣé ẹ ṣì wà ń bẹ̀? Mo wà pẹ̀lú yín. Yàtọ̀ sí ọ̀rọ̀ bus àbí ọ̀rọ̀ logistic support, kí ni nǹkan tẹ́ tún fẹ́ láti ọ̀dọ̀ àwọn èèyàn wa nípa pé kán tẹsẹ̀ sí ọ̀rọ̀ bó ṣe yẹ kó rí àbí ẹ fún wa lọ́rọ̀ ìṣítí kó tó di pé ẹ wọlé lọ bá láàfin? Ẹ̀ka tí mo fẹ́ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tá ń pè ní bàbá yẹn ojo ni wọ́n ò lè sọ̀rọ̀ sókè, wọ́n ń sojo, wọ́n sì ń ṣẹrú Fúlàní. Ẹrú Fúlàní ni wọ́n o. Tọ́ bá ti dábùjá báyìí ọ̀tọ̀ ló tọ́ máa lọ sọ, wọ́n bá ti fún ọ lówó, wọ́n change ọ̀rọ̀ mọ́ yín lọ́wọ́ ni. Ibi tí nǹkan dẹ̀ dídú yà nídìí àti bẹ̀rù anybody. Èyí tí bàbá tí ọba ti cooperate kásìgún lọ́ba ká jó gbogbo dúkìá ká bá dúkìá ẹ̀jẹ̀ ká finish ẹ̀. Kò sí nǹkan kankan fẹ́ ṣe. Nàìjíríà ti pín already tẹ́lẹ̀, ilẹ̀ Yorùbá ti dúró, kò sí gbà ń bẹ̀rù ẹnì kankan. Bàbá tí ọba ti cooperate a máa lọ kógun bá a máa kó ìkè lọ kámúnà àfẹ́ máa bá ogun ká ẹ̀jẹ̀ ni. Ọ̀nà yẹn yóò nídìí ká dì pẹ̀lú ẹ̀, ó ń sin yamayama, ó ń dọwọ́rú. Lílọ tó lọ yẹn kì í ṣe pé kí Buhari mọ̀ gbé gálà mọ̀ gbé dọ́là fún ọdún fi sọ yamayama tí ń sọ lẹ́nu yẹn, inú ẹ̀ ń bí mi gan. Wọ́n àwọn ará náà ń ṣe, ó nídìí kí gbogbo yín pẹ̀lú kọ̀ọ̀kẹ́ dánú bò wọ́n. Ẹni tó bá jọ mọ̀ nínú ẹ̀ tó bá lo platform yìí kọ́ bẹ́tà kọ́ sọ̀rọ̀ fún bàbá ẹ̀ tó bá délé pé gbogbo àwọn ará tó ń ṣe yẹn ìjọba bá wọn sígun yóò jogun mọ́dẹ́gà àti ìfẹ́ lọ. Ó lè mọ̀ bọ̀ lórí ìrìn tá a da mọ́tò ẹ̀ dùn a máa kó bọ̀ bò. Ẹ ṣe gan olóye. Fúlàní fún ọdún láfẹ́ mọ̀ bà wọ́n. Adéyẹ àti bẹ̀rẹ̀ àwọn pípọ̀ yẹn mọ̀ náà wọ́n fi ń jo ìyàwó díẹ̀ lẹ́gbàdì ẹ̀ ń bẹ̀rù pẹ̀lú gbogbo adé irọ́ tí wọ́n kọ́ a máa kó ẹkú máa da pàkájà ẹ̀rọ kiri títí mẹ́ẹ̀. Pàkájà ẹ̀rọ odidi ọ̀ní tó lè sọ̀rọ̀ sókè à ń pẹ́rọ̀ sọ fìyókù lẹ̀ fúnjọba ẹ̀gbọ́n ti kérésì ọmọdé ń ṣe lẹ́nu. Ẹ ṣe gan olóye. Olóyè Igboho. Ọmọ wa tó mọ bú wa lórí ibú ni. Báwọn ṣe ń bú àwọn bàbá wa ṣe kọ̀ yẹ káwọn ọmọ tó mọ bú wa. Ẹrú Fúlàní là ń ṣe náà. Ẹrú Fúlàní gidi ni wa. Àwọn Tinubu ayé wọn ti bàjẹ́ o. Ayé àwọn Tinubu yẹn ti bàjẹ́ pátápátá. Ẹrú Fúlàní ni wọ́n bá wà yẹn o. Gbogbo àwọn olóṣèlú yẹn ló fó lórí ibú ni wọ́n. Ayé wọn ti bàjẹ́. Ẹrú Fúlàní wọn ò lè sọ̀rọ̀. Wọn ò lè sọ̀rọ̀ ẹrú Fúlàní gbogbo wọn o. Ọbẹ̀ tà kẹ́ jí gbogbo ọjọ́ jígìrì ká jáde síta. Tẹ́ bá ń pè lóòótọ́ rẹ́dì pé kájọ fà ẹ pé gbogbo àwọn tó bá wà Nàìjíríà kan dọ́yìn kájọ fà ní oníkẹ́ni kankan sẹ́ẹ̀dù abẹ́nikẹ́ni bọ̀dì bẹ̀rù ó ti kọjá pé nìkankan máa sápamọ́ eré ẹsẹ̀ ìjà orí íńtánẹ́ẹ̀tì kí kálukú jọ fún tòkòtò kájọ jà ní o. Ẹ ṣe fún olóyè ṣe rí ọ̀rọ̀ yìí ó ti di ọ̀rọ̀ onílé. Mi ò gbóló ẹnì kankan o má bàbá wálé àwọn kùmọ̀nà fi ń jà bàbá wọn gba bàbá wọn parí wáwọ̀ papọ̀ nǹkan àjọṣe kankan sí fáwọn pẹ̀lú àti Fúlàní ọbẹ̀ tá a kọ́ mọ́ lọ náà bẹ́ẹ̀ ni la bú àwọn afáàtì wọn ní kí n mọ̀ sí yẹsà fún Sùlù Gàmbàrí wọ́n ní sẹ́ èmi ẹ̀rí pé mo kọ́ la ní lálàáfin níbẹ̀ lójú mi náà àbí wèrè ní kí n mọ̀ sí yẹsà fún Sùlù Gàmbàrí kí n tẹ̀mí pẹ̀lú Sùlù. Ẹ sọ̀rọ̀ sókè ní kẹ́ni bòdì sọ̀rọ̀ gbogbo tẹ̀wé ẹ̀ mọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ sókè gidi kò sí nǹkan kan mọ́. So Ogun State sì ó ti ń dùn lọ àwọn ọmọ tí ń bá sọ̀rọ̀ yòókù lọ mi ta bá dé àti wọn mọ bá lọ bẹ́ẹ̀ ni kò sí pé kí n stop. Ṣèyí Mákindé rẹ̀ ló ti ya wèrè ìyẹn ti ya wèrè sọ̀rọ̀ ṣe ti ń bí o ó ti ṣe èrè pápátá olórí burúkú gidi ni àwọn nílà rẹ̀ yẹn síbi àṣeyàn ní gómìnà yẹn olórí burúkú ẹrú Fúlàní ni o over the second time orí rẹ̀ ti burú wọ́n ti gbé irin mọ́ etí ẹ̀ irin kò gbọ́nà mọ́ ó ti ṣe orí burúkú gidi. Ọlọ́run ní fi gbogbo yín lẹ̀ o Ọlọ́run jẹ́ kéré òkò délé o. Àmì Olúwa ẹ ṣeun gan òun láti gbọ́ yẹn àmọ́ ibi tá à ń lọ ìbẹ̀rẹ̀ láwa yìí. Èsì ọ̀rọ̀ bàbá wa Ọọ̀ni of Ife olórí aládé gbogbo òun ni mo fẹ́ sọ sí ọ̀rọ̀ tó ń bá lọ sàbújá kábíyèsí olórí aládé gbogbo ẹ pẹ́ fún wa o ẹ̀mí yín àgùn ẹ jèrè àwọn ọmọ yín ẹ jọ̀ọ́ kábíyèsí mo fọlọ́run bá bẹ̀ yín mo fi alálẹ̀ Oòduà mo fi bẹ̀ yín mo fi gbogbo àwọn òrìṣà mo fi bẹ̀ yín
mo fi gbogbo àwọn baba ńlá wa mo fi bẹ̀yìn, mo forí adé bẹ̀yìn. Ẹ jọ̀ọ́ sàtà ló rán yín lọ sí Àbújá. Ṣé gbogbo àwọn ọba náà parapọ̀ tán rán yín lọ sà? Ẹ jọ̀ọ́ ẹ má bínú kábíyèsí, ọmọ yín ni mo jẹ́. Ṣé gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá náà kó náà rán yín lọ? Ẹ wá lọ sọ́dọ̀ Fúlàní bàbá Buhari nìyẹn. Wọ́n wá ní kẹ́ wá padà wá sọ fún wa wípé kí brọ̀dá Sunday olóyè Sunday Igboho kó má dájọ́ lọ́wọ́ ara wọn. You said you should not take law into its hands. You should allow the government to do its job, right? Is that not what you said? That's what you said, sir. Ẹ jọ̀ọ́ sà. Ayé lẹ́wà o, nígbà tó ti pa kúkúrú nílẹ̀ Yorùbá, nígbà tó ti pa pupa, tó ti pa dúdú, tó ti pa ọmọdé, tó ti pa àgbàlagbà, tó ń rape àwọn obìnrin wa, tó ń pa àwọn bàbá wa lóko. Ayé lẹ́wà o, kábíyèsí ẹ̀sán kọ́kọ́ o. Ayé lẹ́wà o. Kábíyèsí. Kò sí nǹkan tẹ́ tún wá láyé tọ́lọ́run ò ti ṣe fún yín. Mi tí mo nǹkan tẹ́ ń wá láyé tọ́lọ́run ò ti ṣe fún yín. Eléyìí tó wá le jù bí Ọlọ́run wá fi dá yín lọ́lá lọ́dún yìí. Ó fún yín lọ́mọ ọkùnrin làǹtìlanti. Ọlọ́run bá yín dá tadé ní káwò. Ọlọ́run bá yín dá sí. Ẹ ní mo sàárè ọmọ kábíyèsí. Àwọn tó ti wà nílẹ̀ náà ló á dẹ́mi wọn sí. Ǹjẹ́ ó dáa kí mọ̀jẹ̀sí máa tọ́jú àgbàlagbà kù? Kò dáa. Ẹ mọyì àwọn òbí tán ti rẹ́pù ọmọ wọn tán ti pa ọmọ wọn. Ẹ sọ̀rọ̀ nígbà yẹn kábíyèsí bó lẹ ṣe ń ṣe báyìí. Irú owó wo lẹ̀ ń wá tẹ̀ ń tà wá Yorùbá? Ẹ ń tà wá ẹ̀dẹ̀ tó fi hàn wá pé ẹ̀ ń tà wá ẹ̀rẹ́ wa jẹ. Kábíyèsí. Ibi àgbàlẹ̀yàn bá gbà. You should stand with Yorùbás at this point of the time. You should stand with us, either good or bad. We are your people. We are your children. You need to stand with us. Ẹ jọ̀ọ́ sẹ́ ló ní Fúlàní fẹ́ fún yín tó fẹ́ ju ìran Yorùbá lọ. Ẹ mọ̀ pàbà lẹ́jọba lé lórí wọn ní olórí aládé gbogbo. Wọ́n sọ pé Fúlàní ṣé Fúlàní dádé ni. Ẹ wá ń ṣe báyìí. Bẹ́ẹ̀ bá fi sọ́ọ̀tún lénìí, ẹ fi sósì lọ́la. Ábà kábíyèsí. Ẹ ń dójú tì wá. Kábíyèsí ẹ̀ ń dójú tì wá, ẹ̀ ń dójú tọmọ ilẹ̀ Yorùbá. Kò sẹ́ni tó rán yín lábùjá ọba dẹ̀ pé gbogbo àwọn ọba náà rán yín. Tó ní kẹ́ ẹ lọ àbọ̀tẹ́ èsì tẹ́ padà wá fún wa nílẹ̀ Yorùbá yẹn kò bọ́ sí rárá. Ẹ wo, àti wá lójú pé kó ní kálukú máa sọ tẹnu ẹ̀ báyìí o. Kò dẹ̀ sí nǹkan tẹ́ ti fẹ́ ṣe wá ṣe ẹni kábíyèsí tẹ́ ẹ̀ bá ṣe tiwa. Ẹ lọ sọ́dọ̀ Fúlàní kẹ́ ẹ lọ jọba ń bẹ̀. Ẹ lọ sọ́dọ̀ àwọn Fúlàní kẹ́ ní ó dá wa ẹfẹ́ mi náà nílẹ̀ kó fẹ́ máa jẹ òní lẹ́yìn lórí. Bóyá àyè á gbà yín báyè ṣe gbà yín nílẹ̀ Yorùbá. Mi mọ nǹkan tẹ́yàn wá láyé tọ́lọ́run ti ṣe fún yín kábíyèsí. Ẹ wá ní kí olóyè Sunday Igboho kó má dájọ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jọ ṣé bọ́ ṣe ń pa wáyé ó tẹ́ yín lọ́rùn ni. A gbọ́ pé gbogbo ilẹ̀ Yorùbá náà àwọn ọba kan náà ti tà tán. Ṣẹ̀ṣẹ̀ rí ìyẹn kọ́ ni kókó sí ìyẹn kọ́ ló kàn mí. Torí gbogbo ilẹ̀ wa tẹ́ ẹ̀ tà táwọn ọba yẹn tà a sì máa gbà á padà nígbà tílẹ̀ tó bá yá àfa àjọ náà ń bèrè rùgbọ̀n. Ìgbà tílẹ̀ Yorùbá bá gbòmìnira gbogbo wọn náà máa fi ilẹ̀ yẹn lẹ̀ tá ń lọ sílùú wọn. Àtàlẹ̀ Yorùbá. Ẹ wá ń sọ̀pọ̀tì Fúlàní máwọn ọmọ yín. Ẹ jọ̀ọ́ kábíyèsí. Bó ló ṣe máa rí kán mú ọmọ yín obìnrin yẹn kán rèpù ẹ̀? How will you feel? How will you feel? You won't like it. Bó ló ṣe máa rí kán mú ìyàwó yín kán pa? Ẹ ní láìkí ẹ̀ kábíyèsí. Ẹ wá lè stand pẹ̀lú wa. Ẹ wá dé láti Àbújá. Ẹ wá ní pé kán má dájọ́ lọ́wọ́ ara wọn kó lóye Sunday Igboho kó má dájọ́ lọ́wọ́ ara ẹ̀. Hábà. So bọ́n ṣe ó ti wà glaring pé ẹ̀ sí fún Yorùbá. Ibi táwọn Haúsá bá ti tì yín sí nígbà tó bá ti máa yọ. Owó yìí náà ni ń bo lẹ fẹ́ kówó lọ. Ṣé ẹ fẹ́ kó lọ sọ́run nígbà tọ́jú alẹ́ yín bá dé ni? Ẹ má fowó balẹ̀ ayé yín jẹ́ kábíyèsí because tó bá tó stage kan wọ́n máa ń lé ọba ńlẹ̀ Yorùbá ṣeré ni o. Ẹ mọ̀ pé àwọn Yorùbá ò gbàgbà púpọ̀ ẹ̀kọ́ sí ń wò wá bẹ́ẹ̀ ni o. Gbogbo ìyẹn ẹ̀yin ọba tẹ́ ń ṣe rọ́ndọ̀rọ̀ndọ̀ yìí wọ́n máa lé yín. À ń bá yín dọ́ọ̀tì ọ̀rọ̀ yín lẹ̀. Àwọn ọmọ ìsìn yìí wọ́n burú gan. Wọ́n burú gan wọ́n rọ́yàn. Wọ́n máa tẹ̀ sí yín lójú ní ẹ̀bá ìjọba jù bẹ́ẹ̀ lọ wọ́n á tẹ̀ sí yín lójú wọ́n á tẹ̀ sí yín lójú. Kí ni pírọ́blẹ́mù yín? Ẹ dúró sáàfin àfin lọ́ba máa ń dúró sí. Ẹ ti máa ń jáde jù. Kò jẹ́ kẹ́ ẹ lọ́wọ́ mọ́ lára. Ẹ dúró sáàfin àfin nílé yín ẹ yé jáde. You can send someone to Abuja to represent you. Buhari yẹ kó máa wá bá yín láàfin ni kò ń ṣe pé ẹ̀yin lẹ máa da gbádá bolẹ̀ tẹ́ ẹ máa dàrú bolẹ̀ lọ sí Abuja. It doesn't speak well of you, sir. Stay in the palace. Gbogbo oníkálukú náà ń yọnu sí yín lára tó ń yọ ṣùtì ètè sí yín lára. It doesn't worth it. You deserve more than that.
bí kò ṣe jẹ́ nílùú ẹ̀lẹ́yìn náà ṣe jẹ́ nílẹ̀ Yorùbá ó yẹ kán máa wá wárí fún yín ni in fact ó yẹ kí ojú yín start kán máa sọ pé kán máa kàyé tán bá rí yín lọ́dún ẹ̀yin yìí náà la máa rí pàtí ẹ̀yin yìí náà la máa gbà lọ́wọ́ yín sọ́ọ̀tì àrífín burúkú máa náwó sí yín bàbá Ọbásanjọ́ gan adéwájú yín á dọ̀bálẹ̀ ibẹ̀ làwọn olówó rádaràda ọmọ àlè Yorùbá kan máa náwó sí yín ẹ̀yin náà tún máa gbà wọ́n lọ́wọ́ káìpá kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kábíyèsí ẹ̀ dúró sáàfin ṣe rí bí mo fẹ́ kẹ́ ṣe nǹkan kan fún wa o kẹ́ bá lè ra iyì yín padà ẹ tún ṣe fídíò mi àbí kan kẹ́ tún pa àwọn press mi pé kán wá interview yín pé wọ́n misquote yìí ni o pé ti Yorùbá lẹ̀ ń ṣe abalẹ́jọba lé lórí o pé ẹ sọ bẹ́ẹ̀ o ṣé bí olóyè Sunday Igboho ṣe gbèjà wáyé inú yín ò dùn sí a máa gbalẹ̀ Yorùbá ilé tẹ́ fi wá ṣerú l'Àbújá tó ilé tẹ́ gba Ghana must go tó àwọn owó tẹ́ oníkálukú yín gbà lọ́wọ́ China lọ́wọ́ gbogbo wọn lọ́wọ́ India mọ̀ owó yẹn náà ti tó yín oúnjẹ mélòó lẹ fẹ́ jẹ aṣọ mélòó lẹ fẹ́ wọ̀ tẹ́ tí ì rí wọ̀ mọ́tò mélòó lẹ fẹ́ gùn tẹ́ tí ì rí gùn ìlú mélòó lẹ fẹ́ kọ́ tẹ́ tí ì kọ́ láyé yín nǹkan téèyàn ń ṣe ń lé ayé ní dáadáa ẹ ti ṣe kábíyèsí ẹ jáwọ́ nú àpọ̀n tí òyò ẹgbó mi lákaná tẹ́ bá pa if you want to stand with Yorubas let us know you are standing with us and if you want to stand with the Hausas let us know we even know you are standing with the Hausas we know you are not for us and anybody that is not for us is against us that's just it you are not for us kábíyèsí. You are for the Hausas so that they ṣáwọn náà fi yín sórí oyè tó máa fi preach yín ni ṣọ́ bí wọn dá ni kí ni problem yín kábíyèsí ẹ dúró láàfin ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ó bù yín kú kẹ́ máa sọ pé kí olóyè Sunday Igboho kán má ṣe òfin lọ́wọ́ ara wọn so bọ́n ṣe ń pa wáyé ó tẹ́ yín lọ́rùn ó tẹ́ yín gbogbo ẹ̀yin ọba aládé ilẹ̀ Yorùbá lọ́rùn tí ò bá tẹ́ yín lọ́rùn ni ẹ ti bọ́ síta ẹ ti condemn ẹ̀ àwọn obìnrin wa wọn ò lè lọ sóko àwọn bàbá wa wọn ò lè lọ sóko wọ́n dẹni tó wá ń dúró sínú ilé Fúlàní apá wọn rèé fún wọn ẹ̀ nílé stand with them àtìgbà tó ti dólé olóyè Sunday Igboho mélòó nú ẹ̀yin kábíyèsí yìí ló bọ́ síta tó condemn action yẹn bẹ́ẹ̀ náà la rí ọba kan rádaràdà tó ní kán má nà àwọn Haúsá àwọn ọba rádaràdà gbogbo tó wà nílẹ̀ Yorùbá ẹ má wọ̀rí à ń bọ̀ wá bá yín ṣẹ́rí yín àbọ̀ àbá lórúkọ yín a ní ká gbọ́ àkọ́ tá à ń wá ní kọ́lóhùn Olódùmarè kó fún wa nílẹ̀ Yorùbá ẹnikẹ́ni tó wá sọ pé kò ní ṣe ṣé ó máa ṣe yẹn kí ni pọ́blẹ́mù yín mo kúrò lórí yẹn kábíyèsí ẹ lọ ṣàtúnṣe kẹ́ tún pé àwọn pressmen o kẹ́ sọ pé wọ́n misquote yín ni o ọ̀rọ̀ tẹ́ sọ pé ẹ sọ bẹ́ẹ̀ o pé wọ́n twist ọ̀rọ̀ yín ni o mo fẹ́ kẹ́ sọ pé wọ́n twist ọ̀rọ̀ yín ni o ẹ fi olóyè Sunday Igboho sílẹ̀ o ẹni tí ó bá fẹ́ ká jẹ ojú nílẹ̀ Yorùbá kó fi olóyè Sunday Igboho sílẹ̀ tẹ́ ẹ bá lè ṣàdúrà fún wọn ẹ fi wọn sílẹ̀ gbogbo àwọn ọmọ Yorùbá ló wà lẹ́yìn wọn alálẹ̀ Yorùbá wà lẹ́yìn wọn ẹ fi wọn sílẹ̀ o kò sí nǹkan tó máa ṣe olóyè Sunday Igboho àwọn la rí nísìn àwọn náà stand fún wa àwọn lolórí wa àwọn la fẹ́ ìlú Fẹ́mi lóyè lórúkọ wọn gbogbo ayé dẹ̀ ń fẹ́ tiwọn à ń sọ̀rọ̀ ikú inú yín dùn wọ́n pa kúkúrú wọ́n pa gúngùn ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ ẹ máa ní ká máa fọwọ́ ra Fúlàní lórí pẹ̀lú owó tó ń gbé fún yín owó tẹ́ lè gbé lọ sọ́run ìyẹn kúrò bẹ́ẹ̀ ilé ọ̀gá Fẹ́mi ojúdú ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yóò mú lùbà mọ̀ ṣèyàn findings mi wá ayé rí lẹ́nu láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọwọ́ ìmọ̀rọ̀ sísọ ọwọ́ ibi kì bá ti rí jẹ ibẹ̀ ní dúró sí okun ọ̀gá dúdú jàre mọ́ bá yẹra jẹ́ lèkìtì o mọ́ jẹ́ owó yẹn Èkìtì lọ́ọ̀ta ilẹ̀ Yorùbá o mọ́mọ́ lọ́ọ́ bá bẹ̀ ọ́ kọ́ bá tí mọ̀ mọ́ kọ́ á sọ kọ́ mẹ́rùn rẹ jẹ bí ọ̀rọ̀ àṣìkò ṣe mẹ́rùn rán jẹ ẹ má bínú mo ti tún dá ìbátì sí ìlú mi nìyẹn o torí ọ̀rọ̀ ojúdú ni o wọ́n ní wọn ò mọ̀rọ̀ sọ pé wọ́n ṣe máa ń tẹnu bọlẹ̀ nìyẹn torí nǹkan tán máa jẹ ẹ mọ̀ pé wọn ò relevant mọ́ nínú àwọn politicians wọn ò relevant mọ́ àbúrò wọn àdé ìkòrò tó ṣe wọ́n last ó ti kó sí wọn lọ́pọlọ but then ti ní touch I'm 100% sure he has something disturbing him upstairs he has something worrying his brain so brother Ojudu don't put us into trouble in Ekiti state o ẹ má balẹ̀ Èkìtì jẹ́ o ẹ má ba Èkìtì jẹ́ àfẹ́ problem ara àwọn ọmọ Yorùbá tó dúró dáadáa pẹ̀lú àwọn ọmọ Yorùbá ó ní àwọn ọmọ Èkìtì o ẹ má ba Èkìtì jẹ́ bá kó wá sógun lọ́ọ̀yà olóyìnbó ọmọ làwọ̀ èyí kí lórúkọ ọmọ ṣe Fẹ́mi Fálànà you are too much na haba I don't expect you can say such a thing sir I thought you are an activist. I thought you are for the masses. What about if they take your son and one of the Fulani kill your son? How will you feel? Because that guy, Faz,
is your glory. How will you feel if he's being killed? You will not feel happy. The same thing. The same thing. That is what is happening to the rest people that has been killed or to their family. They are not happy with the Fulanis. And now you are saying that nobody should touch them. Nobody should drag them away from Yoruba land. Maybe we should drag them to Ile-Ife then. And let go back more Fulani and let more lost Ile-Ife Ekiti. Boy, I'm around la leg by one lalejo. And then tell you about going boju. Wàhálà ni. Tí ẹ bá ti gbóyìn bójú wàhálà ló ti yẹ kẹ́ retire gan kẹ́ wà nù lé kí a lúláwẹ̀ kí a jẹun. Ó ti yẹ kẹ́ wà nílùú yín kẹ́ máa jẹun. Tí ẹ bá ti gbóyìn bójú tó bá ti pẹ́ lẹ́kọ̀ọ́ jù ọ̀pọ̀ lẹ̀ máa ṣe pápọ̀. Kí ló ń ṣẹ̀yìn ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá yìí? Ẹ̀yin tá à ń wò bí èèyàn gidi. Ẹ dẹ̀ wá ń jábọ̀ ẹ̀ ń jábọ̀. A máa take laws into our hands. We are going to take laws into our hands. Tó bá máa dogun kó dogun ni already we are in war. It's only they've not declared Nigeria that there is war going there. They've not declared publicly that there is war in Nigeria. There is war already. Àwọn Fúlàní ń pààyàn inú yín dẹ̀ ń dùn. Àwọn Fúlàní ń pààyàn inú yín dùn ẹ̀ sọ̀rọ̀ sí. Ẹ̀yin ọba aládé ẹ̀ sọ̀rọ̀ sí. Ara àwọn ọba kan náà tó ń jó kí ló lórúkọ ẹjọ́ táwọn òyìnbó ń dóye tí bàbá náà mú ọmọ kan tó ń pò yìbìrìbìrì bí iṣẹ́ àbábà ó wà lára yín. Àánú ẹ̀yin ọba yẹn ń ṣe mí ṣe erin pàtó bá máa yá. I'm saying it and I'm repeating it. A máa tẹ̀ sí yín lójú ṣàkàṣàkà. A máa lé yín kúrò lórí ìtẹ́ yẹn. Ìtẹ́tẹ́ respect yẹn. A máa lé yín kúrò bẹ́ẹ̀. Ẹ padà lọ sílé Haúsá ẹ̀ lọ máa jọba. Olóyè Fẹ́mi Fálànà ilé ìtẹ̀sán yẹn kò bọ́ sí rárá kò bọ́ sí ìgbà táwọn Fúlàní pààyàn mélòó nu yín ló bọ́ síta ẹ ṣe ní pé kán àrẹ́sì Fúlàní ìgbà tí àwọn Aarẹ wà ní pé káwọn Yorùbá káwọn Ìgbò kan fi ilẹ̀ Haúsá sílẹ̀ kí lẹ sọ wọ́n ní kí lẹ sọ ayé kọ́lẹ̀ wà níṣẹ́ lọ sọ́run gbà yẹn ni àbẹ́wà kọ́bà ni ẹ̀yin àgbà játi rédèrèdè tẹ́ẹ̀kan máa sọ̀rọ̀ tẹ́ẹ̀ ní ronú yìí ẹ wo olóyè Sunday Igboho ẹ máa jó lọ àwọn ẹ̀yìn rẹ ẹ máa jó lọ kò sí nǹkan tó máa ṣe yín gbogbo ọmọlẹ̀ Yorùbá ló wà lẹ́yìn yín a máa gbalẹ̀ Yorùbá ẹrú tá a ṣe lábẹ́ Haúsá ó ti tó gẹ́ ẹ má gbàgbé o oyin ìgàn oyin original wà agbójẹ̀dí wà agbójẹ̀dí mi ọ̀tẹ̀ ni o agbójẹ̀dí wà alẹ́ wà ẹ̀pà wà àdọ́dún wà gbogbo nǹkan ṣe bá ṣàfẹ́ rà ẹ rà á ránṣẹ́ sáwọn tó wà nílùú òyìnbó ẹ tẹ̀ fi nǹkan náà ránṣẹ́ ẹ má jẹ́ kán sọ pé àwọn atọ́wọ̀ Nàìjíríà yẹn wọ́n ti láwọn jù wọ́n lè fi nǹkan ránṣẹ́ sí wọn ẹ bá mi ròyìn ìgàn ẹ ra ẹ̀pà ẹ ra gbogbo àgbo là ń tà ẹni bá ń wọ́ ọmọ à ń ṣe ẹni tó bá ní fibroid à ń ṣe ìwọ tó mèrè ṣe tó dẹ̀ fẹ́ kọ́kọ́ ẹ máa gbádùn ẹ lóní sẹ́lẹ́ńsẹ́ àdọ́dún wà vaginal sweetness ọ̀tẹ̀ ni o. This is not fake. Àléwé àtẹ̀gbò wà. Ewé àtẹ̀gbò tó ń ṣọmọ aráyé lórí àlò wà. Ẹ pè mí lẹ́yìn ètò àbíkẹ́ inbox mi. Kábíyèsí Ọọ̀ni. Ẹ jọ̀ọ́ o, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹ tó bá wa tó sọ pé ẹ sọ bẹ́ẹ̀. Ìgbà tí olóyè Sunday Igboho tó bá gbèjà wa. Ṣé Fúlàní ni kó wá gbèjà wa? Àbí mi tẹ́yìn tí kòrò kiri lẹ ti fẹ́ gbèjà wa tẹ́ ẹ gbégi dání. Ṣé ẹ lè jà? Ẹ lè jà. Èèyàn kan náà ló máa dìde. Ṣé báwọn Odùduwà yẹn náà dìde nígbà yẹ tí wọn àwọn Ògèdèngbé agbógungbòrò ní ti ilé ṣàwọn dìde obìnrin ṣànímọ́ remi wọ́n dìde fóònù wọn nígbà tí Ìgbò tó ń yọ wọn lẹ́nu ẹ̀yìn kan náà ló máa dìde ẹ wá sọ pé ẹ fẹ́ kán máa ṣòfin lọ́wọ́ ara wọn a máa ṣòfin lọ́wọ́ ara wa o eléyìí tán pa Yorùbá ó tó gẹ́ ò kábíyèsí eléyìí tán pa ó tó gẹ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ó bù yín kú o in fact ó jára wọ̀ yín wá sílẹ̀ báyìí ni ọ̀rọ̀ tẹ́ ẹ sọ láti yẹn ó jára wọ̀ yín mẹ́ẹ́n ó já bàjẹ́ ẹ̀ẹ́dì báwọn Yorùbá ṣe ń sọ̀rọ̀ sí yẹn tó jẹ́ pé ó yẹ kán máa respect ni tó bá ń ṣe pátá máa rí yín bẹ̀ tó ń ṣe máa rí yín bẹ̀ bọ́n ṣe bẹ́ẹ̀dẹ̀ máa rí yín bẹ̀ bọ́n ṣe kan lábùjá ẹsẹ̀ like Àbújá yẹn it's like pé like ó yẹ máa relocate lọ ó bẹ́ẹ̀ tàkẹ́ relocate sí Àbújá ẹ like Àbújá kọ́ máa tí ì pé á ní àti rí lábùjá ó jákùnrin náà sọ pé kán lọ Àbújá lọ ti máa rí kí ni problem yín sà ó tó gẹ́ o àṣẹrú Fúlàní o ẹ tí ò bá ti dùbọ̀ yín ẹ pì tẹ́lẹ̀ ẹ forí tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin ọba yẹn gbogbo èèyàn ọba tẹ́ lè sòótọ́ torí nǹkan tẹ́ máa jẹ yẹn forí tẹ́lẹ̀ enough of this rubbish man gbogbo èèyàn ọmọ Yorùbá àdúrà ní kẹjá máa fi ran olóyè Sunday Igboho lọ́wọ́ ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá lò máa di olóyè Sunday Igboho lọ́wọ́ ó bá rò láàárọ̀ kò ní dalẹ̀ alálẹ̀ Yorùbá gan ò ní gbà fún ire lójú owó rí ire lójú gbogbo wa máa rí ẹ bá mi pín fídíò yìí ẹ bá mi share káàkiri ẹ bá dẹ̀ fẹ́ ra nǹkan ẹ kàn sí mi o gbogbo yín tẹ́ ń ra ọjà mi ẹ máa rí towó ṣe o gbogbo yín tẹ́ ń share program mi ẹ ṣe ẹ kò fẹ́ Ọlọ́run nípa náà fẹ́ gbogbo wa la máa jèrè ìgbà tílẹ̀ Yorùbá tó bá dára wọn ò ní fèèyàn kankan nù wá ṣàwátì o ṣùgbọ́n gbogbo àwọn ọ̀tá Yorùbá ẹ máa bálẹ̀ Yorùbá lọ ni
lágbára Olódùmarè, lágbára ọba tó dá ọjọ́ ìní, gbogbo ẹ̀yin ọ̀tá Yorùbá, gbogbo ẹ̀yin ọ̀tá tẹ́ nípa àní nísìmí nílẹ̀ Yorùbá, ẹ máa bá rádaràdà kú ni. Ṣé ẹlẹ́yin Fúlàní yẹn ẹ ní nísìmí, aláàárọ̀ kò ní jẹ́ kẹ́ nísìmí, ọlọ́sàn ilẹ̀ Yorùbá kò ní jẹ́ kẹ́ nísìmí, gbogbo àwọn òrìṣà tó wà nílẹ̀ Yorùbá wọn ní fún yín nísìmí, àtolórí yín àtobìnrin yín àtọmọ yín ẹ ní nísìmí Fúlàní, ẹ ní jèrè, ẹ ní jẹun ọmọ lẹ́yìn Fúlàní tẹ́ ń pa wá nílẹ̀ Yorùbá, táwọn pa wá náà tán ránjúlẹ̀ torí nǹkan tán máa jẹ, torí pé wọ́n láwọn guards tó ń ṣọ́ wọn, wọ́n láwọn security tó ń ṣọ́ wọn, kò lè jẹ́ kán sòótọ́ ọ̀rọ̀. Ó di ìgbà tó bá rape àwọn ìyàwó yín, tán rape àwọn olórí yín, tán mọ́ yín tán pa, ẹ mọ̀ bí arápọ̀ sí gbà yẹn, bóyá gbà yẹn, bóyá orí yín á pé, ẹ mọ̀ bó ṣe yẹ kẹ́ ẹ sọ̀rọ̀. Ẹ ṣé jàre gbogbo ẹ̀yin olólùfẹ́ Adéníkẹ́ Ọmọga, ó dàbọ̀.